kàkà kí ajá kó ṣakápò ẹkùn oníkàkú máa ṣọdẹ tẹ lọ́tọ̀ ibi tí wàhálà dé wà nìyẹn tó bá ya àwa débì kan ẹ máa jọ ṣọdẹ tẹ pé ìgalà ó máa jọ bọ́ sáàrin méjì ẹ wá jọ ṣera yín léṣe gbàdé pé ẹ ṣọdẹ pé kẹ ṣe sójú kan oníkàkú ń ṣe lọ́tọ̀ ni so irú ẹ̀ náà ló ń dá wàhálà lẹ̀ irú ìyẹn dẹ̀ rèé ìbá fẹ́ rọ àwọn àgbààgbà wa pàápàá jùlọ ààrẹ ọba àwọn ọba nílẹ̀ Yorùbá tálà ààrẹ ọba Ọọ̀ni olórí ọba ni òun ni ààrẹ àfẹni tó bá lóun ní gbà ní ògbà àpò ara ẹ̀ nìyẹn ká Ọọ̀ni of Ifẹ̀ kan pé Gani Adams kó pe Sunday Igboho kó fa Sunday Igboho lé Gani Adams lọ́wọ́. tó bá ṣe bẹ́ẹ̀ ṣe é mọ̀ pé wàhálà mi tún ló. Bembeyeke TV ẹ máa wò ó ẹ máa bá wa wo Bembeyeke TV tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ lọ subscribe sí Bembeyeke TV ìyẹn lórí YouTube. Bembeyeke TV. ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá. ẹ wo ó ní olèmi náà máa ń wo. àbíkẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bembeyeke comedy ẹ wò ẹ̀yìn mi láwo ń gbé bá subscribe síbẹ̀. ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wo. God bless you. Bembeyeke TV ẹ máa wò ó. ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá òun ló mú kí bàbá Adébóyè kí wọ́n sọ̀rọ̀. Níbo ni wọ́n ti sọ̀rọ̀ kí sì lóhun tí wọ́n sọ ààrẹ lẹ̀ ń wò nínú fídíò yìí. mo kí n bí ẹ tí ń wò wá jákèjádò àgbáyé Ọ̀dẹ̀dọ̀bí Tóbi Fásùgbà ló kọ mi. Bembeyeke lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò lóní Bembeyeke. mo wà pẹ̀lú honourable barrister Yomi Solanke. mo kí yín ẹ kú àsìkò yìí o. ẹ kú òwúrọ̀ a kú òwúrọ̀ ní gbogbo ibi tí a ti wò wá àdẹ̀káàsán níbòmíràn àti àkúrọ̀lẹ́ Ọlọ́run á gbàdúrà wa ojú ní tiwa. àmín. bàbá Enoch Adébóyè Pastor Enoch Adébóyè wọ́n sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ fídíò kan eléyìí tí wọ́n ti àdírẹ́sì àpéjọpọ̀ kékeré kan. wọ́n ránṣẹ́ náà nínú àwọn ọ̀rọ̀ wọn lójú ìwòye tèmi. wọ́n sì tún bẹ Donald Trump ààrẹ Amẹ́ríkà wípé kọjọ́ pé òwú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni wọ́n rọra rí fa owó wọn ní òpin ọdún tó kọjá tí wọ́n láwọn máa ṣàbẹ̀wò sí Nàìjíríà wọ́n sì ṣàbẹ̀wò sí àwọn because one of the things the people were complaining about is that I'm from the southern part of Nigeria and the northern part is supposed to be predominantly Muslim. And so they were accusing me in particular that because I am in the south, I'm not paying enough attention to the churches in the north. So I smiled in pain. I smiled in pain because as of now, in the north, where the persecution is supposed to be toughest, I have more than 8,000 churches under my care. I have suffered things that if the soup were to shake in the belly of the elder, we will not be having this kind of meeting. Thank God for Trump. I think you should thank God for him. You should thank God for him. Thank you very much. Thank you. Last year, around November, he sent a message that he was coming to bomb Nigeria. And I felt that again, if I don't say something, things might not go the way it should go. You see, there's something wonderful about bombing. The only problem with that is that no matter how accurate your bomb may be, some innocent people will suffer. And I think he meant to bomb us several times. So again, I had to speak in November, the first Friday of November last year. And I announced publicly that the government must do something quick. After I made that announcement publicly, I was invited into our own White House, and I met with the president.
And we talked, and I repeated what I said in the open. Sir, don't waste time. Get in contact with President Trump. Go through the ambassador. Call your military officers. Give them standing order or whatever. 90 days. Wipe out this rubbish or resign. Call the military officers in Navy, Air Force. Tell them within 90 days, stop this mess or resign. I said it. Then I said number 3. Those people who are kidnapping people, who are doing terror, you know them. The boys doing the dirty work are in the bush. The sponsors are wealthy people, and you know them. Some of them are businessmen, some of them are politicians. Go after them. Because if you don't deal with those who are supplying these people with arms and ammunition, and most of the time when they go about on motorcycles, if we don't go after the sponsors, the problem will continue. There are certain people in my country, only God can deal with them. There are some people, I regret to say, who are untouchable. Use your influence to help us, preferably not by force, because I don't even want the Muslim to die. So we have to move fast. If you are going to help us soon. All we're asking for is that Christian and Muslim can live together in peace. You see, I was born in a home where Christians and Muslims used to live together in absolute peace. There was one of my uncles whose name was Alimi, as a Muslim name. One of my sisters, same father, same mother, was married to a Muslim. In my family, you heard names like Razak, Adiat, and so on and so forth. So I know that. I know there are decent Muslims. We were living together in peace, celebrating together in peace. We want that back. Kí wá ní èrò yín pẹ̀lú ẹ̀? Ní àkọ́kọ́ mo kí bàbá Pastor Enoch Adéjàre Adébóyè tí wọ́n jẹ́ olórí àti alákòóso fún ìjọ the Redeemed Christian Church of God ní àgbáyé, pé wọ́n dẹ̀ tún jẹ́ bàbá fún ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní àgbáyé náà bákan náà, pé wọ́n kú akínṣe, torí pé irú nǹkan báyìí ó ṣe pàtàkì kí irú àwọn ọ̀rọ̀ báyìí máa jáde, torí pé nígbà míì tí a bá ní ará ilé ẹni tó ń jẹ kòkòrò, bí wọ́n ṣe máa ń pòwe ní Yorùbá, tá a bá ní kò kàn wá òrùn ẹ̀ nígbà táwọn náà bá fẹ́ sùn, ó lè yẹ pé gbàtúgbà ẹni ló máa wàhálà lé. Nígbà tí wọ́n ti wò pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òṣèlú ò kàn wá, ìjọba ò kàn wá náà bá wọn dá sí, ṣáà máa ṣe bó ṣe máa ṣe fẹ́ ṣe, káwa ṣáà máa gbàdúrà. Ṣùgbọ́n ibi tó wá dé yìí ó ti kọjá àdúrà, ó di pé kéèyàn ké gbàjarè sí ẹni tí èèyàn rí pé ó jẹ́ ẹni tó bá sọ pé òun fẹ́ ṣe,
ó máa ṣe gẹ́gẹ́ bí báyìí sọ pé Trump ṣe. Trump lóòótọ́ tó bá sọ pé mò ń bọ̀ ń bí o ẹ gbàgbé ó ń bọ̀ ń bẹ̀. Òun kò dàbí àwọn èèyàn wa ń bí tó jẹ́ olórí wa ń bí tó máa sọ pé a máa ṣe títì báyìí fún yín, irọ́ ni, ẹ lọ sùn, wọn ò ní ṣe kankan. Ibi tó ń bá sọ sí náà náà sọ sí. Olódà pé wọ́n fi ṣàpèjúwe pé tó dàbí àpótí tàbí tébù tó máa gbé síbi kan tí ò bá tì sí ẹnì kan tó bá wá bójú ogún ọdún ni bẹ́ẹ̀ ṣe bá nìyẹn. Ẹ wo bí ọrọ̀ ajé Nàìjíríà bó ṣe rí. Ẹ wo ètò ààbò láti 2014 ní Nàìjíríà táwọn arábì ti ń ṣe ọṣẹ́. Ó tiẹ̀ ní lásìkò kan lábẹ́ ààrẹ Muhammadu Buhari ó pàṣẹ fún IGP àtàwọn ológun pé yá gbogbo yín pátá ẹ kó l'Àbújá ẹ máa lọ sí Borno, wọn ò kúrò ńbẹ̀. Lẹ́yìn ọdún 3 lọ́rùn ìṣètò wọn bẹ̀rẹ̀ ṣùgbọ́n sọ pé kán lọ sí wọn lọ rárá torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn alábọ̀dé ló ń bá wọn ṣiṣẹ́ nínú ìṣèjọba káàkiri ní Nàìjíríà. Ní ìta tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí alábọ̀dé wà ńbẹ̀, but ìyàtọ̀ bẹ̀rẹ̀ kan díẹ̀díẹ̀ ni pé ẹni tí ó wà ní àgbà alábẹ́ àṣẹ ìyẹn ààrẹ òun fúnra ò gbẹ̀gẹ̀jẹ́, ìyẹn ni wọ́n fi dípọ́n mú wọn káàkiri. Tó bá gbé lábẹ́ ààrẹ àná Muhammadu Buhari tó bá ṣe bí Jonathan ṣe ni tí wọ́n kó machineries wọlé láti Amẹ́ríkà àtàwọn tó ń sáré apá wọn tó ìyẹn la fi rí bòdì ní 2015 February láti rí bòdì tó bá ń ṣe yẹn a lè má rí bòdì rárá. Ṣùgbọ́n nígbàtà rẹ̀ àná ó dé ó kọ̀ gbà wọ́n láyè ni wọ́n kàn ń ṣe kan tó dẹ̀ wọ́n. Ìyẹn ti pé a kọ̀ pàṣẹ báyìí àwọn ní ó kọ̀ pàṣẹ tiẹ̀ ni kò ní yẹ̀wò. Ṣùgbọ́n bíi Trump ọmọ bàbá Adébóyè mọ̀ pé tó bá ti sọ̀rọ̀ yẹn ó máa ta ó máa tọ̀ ọ́ kó má bàa dẹran nídìí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa ń bí wọ́n kàn máa ń ta ni. A máa ṣètò ọ̀fẹ́ ètò ẹ̀kọ́ lọ́dún tó kọjá wọ́n sọ pé àwọn ilé ẹ̀kọ́ gíga girama Nàìjíríà nígbà wọn máa kọ́ṣẹ́ ọwọ́ wọn máa ṣe àti rò pé at least wọ́n á fi ọdún tó kọjá fi pèlò kó dẹ̀ bọ́ sínú ọdún yìí wọn ti bẹ̀rẹ̀ ọdún yìí ti fẹ́ parí báyìí sí ọdún ti bẹ̀rẹ̀ so wọ́n kàn máa sọ lẹ̀ ni kì í ṣe ààrẹ tó sọ ló jẹ̀bi tàbí iléeṣẹ́ ààrẹ tó sọ ló jẹ̀bi. Àwọn ìgbà tó ti sọ yẹn ó yẹ kó mọ̀ pé ó ti sọ kí ni ìyẹn jẹ́ ká lọ ṣe ṣùgbọ́n ọ̀gẹ́ bàtí ìyẹn gan ò ní tọ̀ tó máa ti tá ọ̀ ní tọ̀ níbi pé àìwá nǹkan tí mo sọ fún yín lánàá yẹn ṣe ti ṣe ìbẹ̀lẹ̀ ṣe dé àbí kó sọ pé òkè mo fún yín ní kíní báyìí láàrin oṣù 3 o ẹ fún mi rìpọ́ọ̀tì padà tó bá ti wà gbàgbé tán ṣe tí òun bá ti gbàgbé tó bá yá àwọn kan rẹ ti pọ̀ ọ̀gá ẹ sàlẹ̀ nínú kọta kọ́lẹ̀ o oṣù 3 la fún àwọn alágbájá yìí o ṣùgbọ́n ìgbà tó bá ti sọ bí ẹni kò sọ sófurufú ni but èyí tí bàbá wa ń béèrè wọ́n sọ fún Trump a nílò ẹ̀ lóòótọ́ torí pé àwọn èèyàn àwọn àgbàlagbà wọ́n ní ó ń bọ̀ láyé àtijọ́ ọláwọ̀n là ń dẹ̀ẹ̀dẹ̀ ṣùgbọ́n láyé ìsìn ẹ máa mójútó ni o àìmójútó ìgbẹ́ ẹ̀kọ́ dà wọ́n sílẹ̀ ó dẹ̀ lọlé báwo lẹ ẹranko o mọ̀ bí ẹranko ibi tó dà wọ́n sí gángan lẹ́kọ́rẹ́ ọmọ ẹranko fẹ́ gbà ó ti gbà náà bòmí ṣùgbọ́n dápẹ́ èèyàn mójútó pé mo ti rí wọn lọ́ọ̀kan pé ọ̀nà ìbálẹ̀ ẹ̀kọ́ gbà ṣùgbọ́n ti ń gbà báyìí wàá lè mú páńpẹ́ àwọn tó dẹ́lẹ̀ wàá lè yí padà sí ibi ọ̀nà tí gbàdé bó ṣe lò mójútó fúnra ẹ̀ òun rí pé wọ́n yẹn rìn bọ̀ ó ti mú so níbi tó dé yìí ó ti wọlé Yorùbá ètò agbésùmọ̀mí ajínigbé gbogbo ẹ̀ ti wọ̀dọ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ láwọn òkú ń jìnà ìyẹn ló dà pé ní ò jẹ́ káwọn àbáyẹn sọ̀rọ̀ pé wọ́n á gbé ìgbọ̀nsẹ̀ àwọn ọmọ ládùúgbò wọn ni táwọn tó bá lè jẹ́ bàbá wọn àti ìyá wọn tẹ́nu wọn bá lè káwọn ọmọ lókè ọya ṣùgbọ́n nísìnyí àti wá rí pé ó ti wá mú àwa náà lẹ́mu in fact ó bá bàbá náà ṣùgbọ́n wọ́n dàgbé wọn sọ̀rọ̀ nígbà ààrẹ àná obìnrin kan ọlọ́mọ 4 àbí 5 ní Àbújá wọ́n bẹ́ orí ẹ̀ wọ́n nítorí pé ó ń kéde ìhìnrere ó dẹ̀ jẹ́ òṣìṣẹ́ fún ìjọ bàbá Adébóyè tọ́lẹ̀ ọmọ bàbá náà dẹ̀ ló jẹ́ igbákejì ààrẹ lásìkò yẹn Professor Yẹmí Ọ̀ṣínbàjò ṣùgbọ́n sí pé wọ́n wò pé ó yẹ kí ìjọba lè ṣe but èèyàn lè dáwọ́ wú gẹ́gẹ́ bí aráàlú èèyàn dẹ̀ lè gba ẹ̀san lọ́wọ́ ara ẹ̀ tó bá gbẹ̀san lọ́wọ́ ara ẹ̀ òfin á tún mú wọn tún fìyà jẹ bóyá ìyẹn ni wọ́n wò ṣùgbọ́n lásìkò ìgbà tá a rí pé
nígbà tá a bá gbéṣẹ́ fún ẹnìkan tí ò bá ti mọṣẹ́ ṣe ó dára ẹ lọ gba ìrànlọ́wọ́ mi wá iṣẹ́ yẹn ẹ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹ láti mú àwọn ẹlòmíì tó akọ́ṣẹ́mọṣẹ́ mi tó máa kún lọ́wọ́ tá lè jẹ́ kán ṣiṣẹ́ yẹn dáadáa so wípé bàbá ń béèrè fún ìrànlọ́wọ́ ń sìn látọ̀dọ̀ Trump in fact ó yẹ ká ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ọdún yìí ṣùgbọ́n kò tí ì pẹ́ jù so ohun tó dáa ni wọ́n sọ. nínú ọ̀rọ̀ tí bàbá sọ àkọ́kọ́ rí fídíò kan tó ń circulate kó tó di pé arójúlówó fídíò gangan níbi tí àwọn bloggers kan ti ń gé àwọn ọ̀rọ̀ tó wá ń dàbí ìgbà tí ṣe ni bàbá ń dẹyẹ mọ́ àwọn ẹ̀sìn yòókù torí bàbá sọ nínú àwọn ọ̀rọ̀ pé ìyẹn bàbá Adébóyè pé nípa títọ̀rọ̀ pé wọ́n ń ṣekú pa kìrìsìtẹ́nì ní Nàìjíríà táwọn èèyàn sọ pé kì í ṣe kìrìsìtẹ́nì nìkan o ẹnìkan o bàbá yànnà náà nǹkan kan láàárín yẹn àwọn tó wo fídíò yẹn wọ́n á mọ nǹkan tá à ń sọ yìí tó ń túmọ̀ sí wípé lóòótọ́ kì í ṣe pé wọn ò ṣe sí kìrìsìtẹ́nì à ń rí àwọn kan náà tí wọ́n tún ṣe sí tí wọn ì tiẹ̀ ṣe kìrìsìtẹ́nì bàbá ṣàlàyé bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n á ṣàlàyé pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ Òkè Ọya la ti ń gbúròó gbọ́ nísìnyí wọ́n ló ti dẹnu ọ̀nà àwọn ìyẹn nílẹ̀ Yorùbá lẹ́kùn gúúsù Nàìjíríà tá a wà yìí ìwọ̀ oòrùn gúúsù àti gúúsù now ibi ọ̀rọ̀ wá dé dúró ni pé àwọn blogger tí wọ́n máa ń dédé gé nǹkan kan láti lè jẹ́ kí nǹkan yẹn kó lè sáré sakuléètì káyé lè rò pé bóyá kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ tó mú káwọn yẹn náà ṣe bẹ́ẹ̀. ó ṣe ní láàánú pé ọ̀pọ̀ ìgbà àwọn èèyàn àti jẹ wọn nìkan wọ́n máa ń rò wọn kì í ro àkóbá tó máa dé bá àwọn ẹlòmíì nígbà táwọn bá ń gé pé bàbá ń sọ pé tábà sọ pé lóòótọ́ tí bàbá sọ pé nígbà tí kíní bẹ̀rẹ̀ lóòótọ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n fi bẹ̀rẹ̀ tábàdẹ̀ ní kàkà lé ní méjì ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ló pọ̀ jù nínú àwọn tí wọ́n pa lóòótọ́ àwọn mùsùlùmí wọ́n wà nínú àwọn tí wọ́n pa in fact ó débi pé wọ́n mú ìran àfáà kan àwọn ọmọ ẹ̀ gbogbo ọ̀nà dúnbú tí ìyẹn túmọ̀ sí pé kì í ṣe pé bóyá àṣọ pé ṣùgbọ́n ó pọ̀ jù kan lọ in fact ibi tí kí nẹ́rẹ̀ fi wá di pé ní 2025 I mean ní 2015 nígbà tí kíní yẹn tó ń gbé sókè sígbà tí Buhari ti wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí tó jẹ́ gómìnà gangan ẹ fún wọn lẹ o ẹ̀tọ́ wọn náà jà sí o orúkọ Boko Haram lọ́la àwọn ń ṣe ẹ̀ ń sọ pé Boko Haram ẹ ló ń kọ́ àwọn ọmọléèwé ẹ̀ ń pa kìrìsìtẹ́nì ẹ̀ ń wọ ṣọ́ọ̀ṣì ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ṣẹ́ eléyìí ò ń ṣe kíní wọn eléyìí ò ń ṣọ̀rọ̀ pé kíní bá náà ṣe máa pààyàn tẹ́ bá lẹ́ẹ̀ ṣe ẹ máa fi ẹnu sọ̀rọ̀ nǹkan tẹ́ fẹ́ Arẹ́gbẹ́ṣọlá pẹ̀lú gómìnà Ọ̀ṣun ìjẹta àbí ìjẹta ní àbí ìjẹrin ìjẹta náà ni jẹrin ó ti ń di Oyètọ́lá ní àná òun lànà òun ní jẹta bẹ́ẹ̀ ló ní jẹta bẹ́ẹ̀ òun náà ní jẹta tó ń sọ ń gbé ẹgbẹ́ pé yes mùsùlùmí ni wọ́n ẹ̀sìn náà ń ṣe kíní fún pé ẹ̀tọ́ wọn náà ń jà fún àwọn ẹni pàdé pé ẹgbẹ́sùmọ̀mí làwọn alábí yìí wọ́n ló ti ọ̀hún ṣe ẹgbẹ́sùmọ̀mí kọ́kọ́ àti àwọn gómìnà bẹ́ẹ̀ àwọn bíi El-Rufai káàkiri bẹ́ẹ̀ tíyẹn tẹ̀tún ń fún wọn lówó torí pé kí ni wọ́n mọ bọ́ ṣe wá ṣùgbọ́n nígbà tó dé wá débi tó dé yìí ó ti wá di àlàbọ̀rù àbí kí ni wọ́n ti ń pè. bẹ́ẹ̀ ni àlàbọ̀rù ti dẹ̀wù. ó ti wá dẹ̀wù mọ́ kálukú mọ́ lọ́wọ́ apá àwọn tí wọ́n jọ ń sọ pé bóyá ẹ̀sìn kan náà ń jà fún apá àwọn náà wà ká mọ́ nígbà tí wọ́n ti gbọ́ wọ́n ti wá ń pa àwọn èèyàn wọn fúnra wọn wọ́n wá ní pé àwọn ilé ìtẹ̀wá ń ṣọ̀rọ̀ ẹlẹ́sìn mọ́ àwọn amugbó àwọn amòògùn olóró jẹ́bu tí wọ́n lójú àánú ẹnikẹ́ni sẹ́ńtọ̀n pa pé àwọn bílì pé tọ́ bá pa wọ́n oríṣi ìyẹn kọ́ là lọ ṣùgbọ́n tó tún bàbá náà sọ yìí kí ni yìí bàbá wọn ò bá ẹ̀sìn kankan jà tó dé pé kí ni tọ́ bá sọ pé ó affect bàbá tó dé pé obìnrin tó ń bẹ́ lórí yẹn obìnrin Redeem ni díẹ̀ ní gẹ́gẹ́ tí mo mọ̀ dáadáa o bàbá Adébóyè àti ìjọ Redeem náà ń gbọ́ bùkátà àwọn ọmọ ọ̀rọ̀ léèwé ọ̀rọ̀ oúnjẹ àwọn yẹn títí dèní ṣùgbọ́n ṣé ẹni lẹ́ni ìyá oníyà ṣó lè ṣe bí ìyá ẹni ni so ọ̀hún bá ṣe ìyá fáwọn ọmọ yẹn kàn ṣe bàbá fún wọn ṣùgbọ́n ìyá wọn gangan tó bá kóun ló wà ń bẹ̀ tó bá kóun ló wà láyé
á ṣe dára jù bẹ́ẹ̀ lọ. Àwọn ọ̀rọ̀ kan wà tọ́mọ ò lè sọ pẹ̀lú òbí olóbì ṣùgbọ́n jẹ́ pé ìyá tiẹ̀ àbí bàbá ẹ̀ á pè láti mi ò fẹ́ mi ṣe náà ni àyàrí ṣùgbọ́n kí èèyàn lọ yarí fún òbí olóbì so àwọn ló ń gbọ́ bùkátà so ó bá àbá yẹn gangan fúnra ẹ̀ ṣùgbọ́n lásìkò yìí tí wàá rí pé apá ìjọba wa àwọn gan ò rójútu ẹ̀ wọn ò rójútu ètò ààbò yìí mọ́ ó bẹ́tà ẹni tó dẹ̀ mú ń pa ẹ̀ tó tún lọ sójú ogun ní Iran ó ṣe kúrò ń bẹ̀ wọ́n tún agree ó tún ṣe so nǹkan tó ó máa predict nǹkan tó máa ṣẹlẹ̀ fún bàbá ẹ̀ làwọn fi jà sí tó bá jà tán bá máa ṣẹlẹ̀ ó dẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ní adájọ́ má sí asọ̀rọ̀ má yẹ̀ irú wọn yẹn tó bá sọnù ẹ lọ wá irú ẹ̀ náà ṣe lọ ń wá ẹ̀ ó sọ irú wọn sọnù Nàìjíríà irú àwọn olórí bẹ́ẹ̀ tó máa sọ pé nǹkan bá la máa ṣe tó lè máa ṣe kò sí Nàìjíríà ń sìn so adẹ̀ tí wàá rí níbì kan tó ti sọnù sí ìyẹn ní Trump kọ́ bá mú wa kó wá ràn wá lọ́wọ́. a ti gbọ́ agbésùnmọ̀mí kan sọ̀rọ̀ láìpẹ́ yìí ó lóun lè jí gómìnà gbé ó ní mélòó àwọn sójà onímọ̀ sójà kéré lẹ́gbẹ̀ẹ́ òun ó ní odidi gómìnà gan òun lè jí gbé tó túmọ̀ sí pé ibi tí ipò nǹkan ti dé ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí but sà pẹ̀lú bó ṣe rí pé àwọn náà ti fẹ́ mọ náwó gá àwọn tó wà lókè yẹn ṣé kínní sì lè rodò lọ mú mi bí Trump ò bá wá ṣùgbọ́n tíjọba ní àwọn òkòjú ẹ ṣó sì lè rodò lọ mú mi. lóòótọ́ àtòdodo kò sí nǹkan tí agbára ìjọba ò ká lápájọ lágbára ìjọba Nàìjíríà ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì bẹ́ẹ̀ ni pé kí a ṣe òtítọ́ tó ń bá tí ì fi òótọ́ sí nǹkan tó bá ń ṣe ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ti ń fi òótọ́ díẹ̀ kún kí nìdí ẹ rí pé wọ́n ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùnmọ̀mí ṣùgbọ́n òótọ́ tó wá kù tí ò tí ì sí ńbẹ̀ ni pé kán fi wọ́n jófin kán dẹ̀ pa àṣẹ ikú ìdájọ́ ikú kán ṣe fún wọn tọ́mọ́lẹ̀ pàdájọ́ ikú fún wọn kán sọ fún gómìnà ọ̀yá ẹ lọ sáìnì ẹ̀ ibi tí wàhálà yẹn pọ̀ sí náà nìyẹn tọ́mọ́lẹ̀ ìdájọ́ ikú fún agbésùnmọ̀mí mi ẹ wo àwọn tó ń tì mọ́ ọgbà ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ Ọ̀yọ́ táwọn ilé wa sọ pé kán fi ilẹ̀ tó gbé ṣe náà ti dájọ́ ikú fún wọn tó ti pa wọ́n gbà yẹn ni ṣé wọ́n máa tún béèrè fún ṣé máa béèrè fẹ́ni tó ti kú ni ṣùgbọ́n torí pé wọn ò tí ì pa wọ́n ọmọ kan ìwà ń bẹ̀ wọ́n dẹ̀ yín gbọ́hùn lẹ́nu torí pé wọ́n láǹfààní àti máa lọ yẹ̀ wọ́n wò náà wọ́n lọ ń bẹ̀ wọ́n wò wọ́n dẹ̀ ń gbọ́ lẹ́nu wọn wọ́n jọ ń sọ òkè bàbá ẹ máa rí ẹ̀yìn ṣáà lọ máa ṣe báyìí ta ẹ lọ máa ṣe lé ẹ lọ máa ṣe lé bọ́dá pé irú àwọn olórí wọn tó wá bó ṣe náà ti pa wọ́n ni kíní àti rodò àti mọ̀mí àwọn tó jọjọ́ ọmọlẹ́yìn wọn torí pé kì í ṣe àwọn ọmọlẹ́yìn ló ń bá àwọn tó kó fún wọn àwọn kọ́ ló ń bá wọn sọ̀rọ̀ àwọn olórí yẹn ló ń bá àwọn yẹn sọ̀rọ̀ tó ń kó fún wọn tó ń kó oníṣẹ́ fún wọn ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn tó bá ti gbé olórí àwọn tó ń bá wọn ẹni tó wà láàrin tó bá ti kú báwo làwọn ṣe fẹ́ bá ìyẹn sọ̀rọ̀ kí ni à ń lọlẹ̀ àyẹ̀dẹ̀ àwọn àdè lè mú àwọn tó kù àwọn tó yẹ kí wọ́n rehabilitate wọ́n á rehabilitate wọn àwọn tó bá ti pààyàn rí kò jẹ́ kán fi ilẹ̀ kò sí rehabilitate tó lè fi fún apààyàn yóò máa pa sí ni jẹ́rẹ́jẹ́dé ni kò ní jẹ́ kan kó dúró so irú wọn tó bá ti ń pa wọn adẹ̀bí sọ pé kán máa ṣe pípa yẹn ní kí gbogbo ayé rí ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe náà tán ní àwọn sì ronú pìwàdà ẹfẹ́ ẹ̀kọ́ bí bọ̀ọ̀nù tó ń sọ lẹ́jọ́ mẹ́ta ẹfẹ́ ẹ̀kọ́ tó ń tẹ̀sí fọ́nlẹ̀ over 3,000 plus náà tún kó sí náà tún fi sílẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta lé irú àwọn yẹn tó máa wọ ìlú ìdúndí abúlé kan wọ́n á run. ẹni tẹ́ ń sọ báyìí ni pé kó dàbí tàtijọ́ tí wọ́n bá fẹ́ pa àwọn ọ̀daràn àgbà yẹn àwọn adigunjalè ìgbà yẹn lọ́hùn tó máa ń so wọ́n máa gbà á létí òkun eléyìí tó ń ṣẹlẹ̀ pé tó máa ń ṣe bẹ́ẹ̀ á tún dà. ìyẹn jẹ́ kí ẹ̀rù wà ẹni tó fẹ́ ṣe tó máa ti mú òun báyìí ṣe ló máa so má gbà wọ́n dẹ̀ máa pa òun dànù nítorí pé kí ni ìwọ náà ti pààyàn ṣùgbọ́n nítorí pé ìyẹn ò ṣẹlẹ̀ ló fi ń di pé àwọn míì tí wọ́n tún ràn wọ́n lọ́wọ́ wọ́n á tún máa gbóúnjẹ lọ fún wọn wọ́n á lọ bá àwọn ará ń jẹ ń gbòòrò wọ́n á lọ bá àwọn ará ẹlẹ́rìndòdò wọ́n á lọ bá àwọn ará bíà wọ́n á lọ bá àwọn ará oògùn olóró oríṣiríṣi wọ́n á tún kó lọ àwọn náà fi ń ṣe òwò tiwọn irú àwọn yẹn láti sọ pé wọ́n lè má pa àwọn tó bá mọ̀ yẹn pé ìwọ ló bá wọn sí irú yẹn ó lè lọ sẹ́wọ̀n but wọ́n á fún ní orientation wọ́n á tún ṣe á lọ sẹ́wọ̀n bí ọdún mélòó kan ṣùgbọ́n ẹni tó ti pààyàn táwọn tó ń ṣe gangan tó wà ní tó ń gbébọn yẹn gangan kò sọ̀rọ̀ filẹ̀ pípa ni ṣùgbọ́n tó pọ́n wọn ti ń pa àgbọ̀n tó pọ́n wọn pa wọn ṣùgbọ́n àwọn tún mú kọ́ lẹ́nu jẹ́ mẹ́ta yín sìn ní pé ní àwọn tó ti filẹ̀ pé òun ti ronú pìwàdà wọn tún mú padà
so ìyẹn tó mọ̀ sí pé wọ́n ò lè ẹni tó tún pààyàn rí á máa pààyàn sí ni so tó wá pé ṣe náà ń pa wọ́n ni kí ni àti ròdò mú mi nígbà tí Trump wá ní December ìjọ Christmas tí àdó olóró yẹn lọ wá ibi tí gbogbo wọn ṣùjọ sí ìyẹn pẹ̀lú nǹkan tí wọ́n fi sá kúrò káàkiri tó fi ń wá sí South bí o nǹkan December ló lé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kù tí ò kú nínú wọn ló lé wọn wá síbí wípé wọ́n ti mọ ibi tí àwọn ń jókòó sí ní Sokoto the caliphate of the Muslim so irú yẹn so àwa ní pé ká sọ pé mùsùlùmí ò lọ́wọ́ ń bẹ̀ àṣọ pé mùsùlùmí lọ́wọ́ ń bẹ̀ o ṣùgbọ́n tá a bá ń rí nǹkan tó ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fi èmi tí ó ń nígbà tí ó kì í sìn ẹwọ ẹni dẹ́mẹ̀tà yìí olórí Miyetti Allah ní Benue State wọ́n pa àwọn ará Benue náà ń sọ pé òun fúnra ẹ̀ ló ń ti àwọn tí wọ́n ń pa àwọn ló ń tì wọ́n lẹ́yìn nígbà tán wá pa Sultan of Sokoto sọ wípé wọ́n gbọ́dọ̀ ṣèwádìí ẹ̀ kí ló tán ṣèwádìí àwọn tán pa tẹ́lẹ̀ tó ti ṣe pé ẹni tó pọ́n pa ẹnìkan lọ́wọ́ ni wọ́n gbọ́dọ̀ ṣèwádìí ẹ̀ gbogbo àwọn kìíní ìnáwó máa ń jọra wọn ṣùgbọ́n a nílò ẹni tó jẹ́ àlejò tí ò ní ṣojú ṣáájú tọ́ba rẹ̀ ààrẹ ló ní ẹ lọ kọjú wọn ní ẹ nítorí ìbò ní dìbò fún ẹ wọn máa fi yẹn máa dúnkòkò mọ́ àbí nítorí pé ó jẹ́ Yorùbá lọ́sẹ̀ ṣùgbọ́n tó bá yẹ Trump ni ọ̀hún ṣáà ní sọ pé ọmọ Yorùbá ni àbọ̀n sọ pé kinní kan ni kó ṣe kó ràn wá lọ́wọ́ torí pé kinní yìí kó má dípọ̀ mọ́ máa wọnú ilé kó má dípọ̀ àwọn èèyàn ò dẹ̀ nílé lọ́ọ̀bì kankan mọ́ ara ni àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ yìí sí nítorí ọrọ̀ ajé nítorí pé kinní kò sí oúnjẹ òun máa ń jẹ tó wà ó wọ́n àwọn èèyàn ò dẹ̀ lè lọ gbìmí mọ́ ọ́n dúnkòkò mọ́ wọn lójoojúmọ́ ọrọ̀ ajé epo ìyẹn tún ṣe kinní oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ kẹtù wá di pé tí wọ́n náà jí wọn gbé wọ́n tún ní àbèrè owó tí ò sí bẹ̀ ṣùgbọ́n a nílò ìrànlọ́wọ́ láti ta ẹgbẹ́ jùlọ Trump kó bá wa dá sí ẹgbẹ́ bí bàbá Adébóyè ṣe bẹ̀rẹ̀. ẹ ṣeun olóyè Sunday Igboho náà ń wọgbó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láti rí i dájú pé wọ́n mú àwọn ará bí kí wọ́n sì rí àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ tú sílẹ̀ tí wọ́n wà ní agbègbè Old Ọ̀yọ́ National Park yẹn gbígbó gbèsè yìí ṣó lè ṣe sórí. gẹ́gẹ́ bí mo ti sọ rí nígbà kan rí náà rí pé téèyàn bá fẹ́ téèyàn máa ṣe pé èèyàn ń wá cheap popularity kó lọ mo lè ṣe kínní kó lọ ṣe nǹkan tí Sunday Igboho ń ṣe lẹ́yìn mẹ́ta nǹkan tó dáa ni má dúró de pé ẹ̀yà fún mi láṣẹ wọn nítorí pé constitution ó ti fáwọn kan láṣẹ àwọn ọlọ́pàá àwọn NSCDC àwọn sójà ló láṣẹ láti sọ pé a máa gbébọn a fẹ́ lọ ṣe ṣùgbọ́n àwọn kan máa wà àwọn tẹ́ pé wọ́n kọ̀ ibi iléeṣẹ́ ààbò ó yàtọ̀ sí iléeṣẹ́ aláṣẹ tó ń ṣe ààbò so òun ni àwọn tó bá lọ bó ṣe ń lọ yẹn ó dáa ṣùgbọ́n lẹ́yìn ẹ̀rọ àdìgbò lẹ́yìn mẹ́ta náà sọ pé wọ́n dàbò bo àwọn kan nínú wọn ọ̀pọ̀lọpọ̀ àjẹsára ìyẹn tó mọ̀ sí pé wọ́n wà ń bẹ̀ wọ́n wà nínú bẹ́ẹ̀ ìyẹn náà ni àwọn tó jẹ́ sójà tó wà náà ti ṣiṣẹ́ lé lórí because sójà mélòó ló ní gbẹ̀tugbẹ̀tu lára sójà mélòó ló ní ayẹta èyí tí wọ́n fi ń bò tí òyìnbó ṣe òun lọ́pọ̀lọpọ̀ máa lò tí ó dẹ̀ bo orí tí ò bo iwájú orí báyìí so ìyẹn pẹ̀lú nǹkan tí ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà fún ẹ jẹ́ ká fi ọgbọ́n gbọ́n ká fi mú wọn so Igbó yẹn dẹ̀ rèé local government 10 ló fẹ̀ tó. local government 10. Igbó yẹn rìn káàkiri gbogbo local government 10 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ìyẹn lẹ́jọ́ mẹ́ta sọ pé kí wọ́n òfin onílégbélé fún local government 10 bí kò má jáde nítorí pé kí ni ó ní àwọn iṣẹ́ kan táwọn ìjọba náà ń ṣe so that àwọn tó máa ti rí àwọn kí ni ẹ̀rẹ̀ rẹ̀ wọ́n gún àwọn ọgbọ́n burúkú mo fídíò kan náà tí Sunday Igboho tó ṣe nígbà tó ń bá ọmọ Haúsá kan sọ̀rọ̀ tí yẹn ń já kiri báyìí alámí lọ́pọ̀lọpọ̀ àwọn yẹn gbogbo ẹnikẹ́ni tó bá ti rí bí igbó tó wà lẹ́nu ọ̀nà tó ń ṣe bí irọ́ ló ń pa. irọ́ náà ń pa. irọ́ ni alámí ni wọ́n irú wọn ló wà sọ pé ẹ bá yàrá ẹ̀ wò ẹ bá fóònù mbẹ̀
kò ní kúrò mbẹ́ tó bá gbọ́ sí lọ bá a pè wọ́n ti ń bọ̀ wọ́n ti gbà báyìí wọ́n ti gbà báyìí alámì ni irú wọn ìṣílẹ̀ ẹ̀kọ́ ń mu ni ọmọ yẹn ń bá sọ̀rọ̀ pé kí náà lónìí èmi kò gbọ́ kíní kan ṣé wọ́n ò gbọ́ báwo ló ṣe ń sọ yẹn. ṣe àwọn tó bá rẹ̀ rí pé wọ́n lè gbọ́ èdè Yorùbá díẹ̀díẹ̀ àbí èdè Ìgbò díẹ̀díẹ̀ òun náà máa fi sẹ́nu ọ̀nà wọ́n máa ní ìwọ ṣáà wà ń bẹ̀ máa ṣe bí arìndìn kó máa gbọ́ ṣùgbọ́n tó bá ń sọ wàá lè máa gbọ́. so ìyẹn irú wọn àwọn ilé ẹ̀kọ́ palẹ̀ kọ́ lọ mú wọn fọ́lọ́pàá eléyìí amúlẹ̀ ń bẹ́ ó yá ẹgbà ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ kẹmọ̀ ṣùgbọ́n kò sí synergy láàárín àwọn tó jọ ń ṣiṣẹ́ yìí oníkàkú ń ṣe báyìí eléyìí lọ báyìí eléyìí lọ báyìí kò wá sí pé ó yá nǹkan tá a jọ ń lé yìí o àkàbà ló jọ ń sá lọ ó yá ìjẹ́ ká pa ẹnìkan lẹ́mọ́ àwọn kan láfẹ̀ òun ni ó dàbí kí níyẹn ló fi pẹ́ tó yìí. Olóyè Sunday Igboho sọ pé àwọn ọlọ́pàá àwọn sójà àwọn NSCDC pé wọ́n ń tẹ̀lé àwọn pé àwọn ọjọ́ kọ̀wọ́ rìn nípa iṣẹ́ yẹn ni ṣùgbọ́n ibi tí mo wá ń lọ gan tún rèé ìgbà tí wọ́n sọ ilé àwọn èèyàn ní ònìyàn o Olóyè Sunday Igboho ń gbìyànjú ipá tiẹ̀ o wọ́n wá ní a ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá pé àti ìgbọ́ nǹkan kan nípa akitiyan wọn ẹ gbọ́ ṣé ẹ gbọ́ nǹkan kan abẹ́ gbọ́. lákọ̀ọ́kọ́ ó pẹ̀lú nínú àwọn tí mo ti sọ ńgbà kan náà rè ẹni tí wọ́n ní mọ̀jàmọ̀sá lámákíkanjú akíndẹ̀rẹ́ tí ò bá mọ̀ sá tó kọ̀ mọ́ ṣe ń jà irú wọn ló máa ń kú sógun náà. ìrírí tí Gani Adams ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò tí rí ó kọjá ti Sunday Igboho lórí ọ̀rọ̀ Yorùbá torí pé òun náà ti mọ nǹkan tí ojú òun rí nígbà tí tó yìí yọ̀ǹgì dáadáa tó bẹ̀rẹ̀ wàhálà yìí tó ń pera wọn l'OPC nísìnyí gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò kò dẹ̀ lè ṣe kégurì Ààrẹ Ọ̀nà Kakanfò wọ constitution Nàìjíríà o kò wọ constitution Nàìjíríà o kì í ṣe oyè Nàìjíríà oyè ìlú Ọ̀yọ́ gan tún ni o yes wọ́n sọ pé ti gbogbo Yorùbá okay ṣùgbọ́n tá bá ní pé ẹnìkan wọn àti ìrí akitiyan ẹ̀ èmi ò rí bá àkìrá akitiyan ẹ̀ a kò fẹ́ dájà lẹ̀ láàrin nǹkan nítorí pé àwọn pé lágbájá kan ló ń ṣe ó dàbí àárín Sọ́ọ̀lù nínú Bíbélì nínú ìwé Sámúẹ́lì kínní orí kejìdínlógún chapter 18 nígbà táwọn obìnrin bẹ̀rẹ̀ sí kọrin lẹ́yìn tí ní chapter 17 tí Dáfídì ti ṣẹ́gun Gòláyátì gbàtọ́ máa di chapter 18 làwọn obìnrin bẹ̀rẹ̀ sí kọrin Sọ́ọ̀lù ó pa 1000 kan péré Dáfídì ó pa 10,000 ìjà ni nígbà tí ìjà bá rẹ̀ ti dé orin ó máa dòwe ìyẹn ni Sọ́ọ̀lù náà bẹ̀rẹ̀ sí ok ìjọba dẹ̀ lé ẹ kó dẹ̀ gbà lọ́wọ́ òun báyìí sí nígbà tí wọ́n ti ń yìn pé wọ̀dẹ̀ ni ìwọ ló pa 10,000 irú àwọn èèyàn èdè yẹn èmi ò fẹ́ káwọn èèyàn máa sọ Sunday Igboho kì í ṣọmọ Haúsá Gani Adams kì í ṣọmọ Haúsá ọmọ Yorùbá ni tí a bá túbọ̀ ń dúró ohùn báyìí àwọn Yorùbá á ṣòro díẹ̀ torí pé gẹ́gẹ́ bí orin ẹnìkan Ṣàṣàkẹ́ kọ́ ló pè ó ní àgbọ̀ngbọ̀n jù ó máa ń mú kí ọlọ́gbọ́n gọ̀ àgbọ̀n tó yẹn máa ti gbọ́n jù lójú ara rẹ̀ ó máa sọ ọlọ́gbọ́n di àgọ̀ ìyẹn ló máa ń ṣe wájú nílẹ̀ Yorùbá àgbọ̀n gan lóòótọ́ ṣùgbọ́n àti gbọ́n jù àgbọ̀ngbọ̀n jù ló máa ń kó bá wa ààrẹ nìkan by all standard Gani Adams gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ lè ẹ̀sẹ̀ kó wọ́n sínú oko àwọn kan náà gẹ́gẹ́ bí ipò tó wà àwọn kan náà sọ bẹ́ẹ̀. irú àwọn Sunday Igboho lé ẹ̀kọ́ máa ránṣẹ́ bọ̀ nítorí pé kò sí àjọṣepọ̀ náà tó tún dán mọ́rán pé mi ò lè kàkà kí ibi táwọn èèyàn ń lọ gangan nìyẹn pé àjọṣepọ̀ tó dán mọ́rán kàkà kí ajá kó ṣakápò ẹkùn oníkàkú máa ṣọdẹ tẹ́lẹ̀ ọ̀tọ̀ ibi tí wàhálà dé wà nìyẹn tó bá ya àwa débì kan ẹ máa jọ ṣọdẹ tẹ́ pé ìgalà ó máa jọ bọ́ sáàrin méjì ẹ wá jọ ṣera yín léṣe gbàdé pé ẹ ṣọdẹ pé kẹ ṣe sójú kan oníkàkú ń ṣe lọ́ọ̀tọ̀ ni so irú ẹ̀ náà ló ń dá wa lálẹ́ irú ìyẹn dẹ̀ rèé ìgbà fẹ́ rọ àwọn àgbààgbà wa pàápàá jùlọ ààrẹ
ààrẹ ọba àwọn ọba nílẹ̀ Yorùbá tálà ààrẹ ọba Ọọ̀ni olórí ọba ni òun ni ààrẹ àfẹni tó bá lóun ò ní gbà ní ògbà àpò ara ẹ̀ nìyẹn ká Ọọ̀ni of Ifẹ̀ kàn pé Gani Adams kó pe Sunday Igboho kó fa Sunday Igboho lé Gani Adams lọ́wọ́. tó bá ṣe bẹ́ẹ̀ ṣe é mọ̀ pé wàhálà míì tún ló. ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbáyọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní Nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀ jẹ̀díjẹ̀dí nǹkan oṣù tó ń ṣe ségesège ìtọ̀ ṣúgà àrùn kòkòrò lóríṣiríṣi ọgbẹ́ ẹnu kí ẹnu ó máa rùn lóòrèkóòrè àtọ̀ tí ò lè dánmọ́ ìtọ́jú ojú ara obìnrin tó rùn kójú ó máa wò bàìbàì àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi wọ́n tún ń ṣe ohun mímu mọ́dùnjọ́ herbal drinks mọ́dùnjọ́ coffee drinks mọ́dùnjọ́ big boys gbogbo ẹ̀ fún ìtọ́jú ni ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tún jẹ́ alágbàtà pàbàmbarì ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore àdírẹ́sì àti nọ́mbà lẹ́wọ̀n lójú amóhùnmáwòrán yìí Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. kò sí wàhálà ń bẹ. torí ijọ́ kìíní àná nípa àpò kan tí àwọn ará Ọ̀yọ́ ń sọ wípé láti ààfin Ọ̀yọ́ ń sọ wípé oyè kan o oyè tọ̀dọ̀ àwọn ni o kì í sóye ṣé wọ́n tún ní máa sọrú ẹ̀ sí Ọọ̀ni. ibi tí wàhálà yẹn ibi tí mò ń sọ náà ni pé oníkàgún ìṣọ̀rẹ́ ti lọ́ọ̀tọ̀ nígbà tí ìṣòro yìí dé ọba mélòó nílẹ̀ Yorùbá ló ti sùn pẹ̀lú ojú méjì ọba mélòó nílẹ̀ Yorùbá ló ń wá ló ní ó yá à ń lọ sí òde o ọkàn wọn dẹ̀ balẹ̀ lórí títì nígbà tó ń gbé wọn lọ lórí títì. wọ́n tiẹ̀ ti ń jí ọba gbé báyìí lẹ́yìn Yorùbá. so nígbà tí mo kí ni wàhálà yìí ti dé bá gbogbo ó ti gbogbo ojú everybody ló ti dé bá tí o gbé àṣẹ pé ẹ̀mí kíní kan rẹ nínú ìtàn tí ò sí àrọ́dàrọ́dà Ilé Ifẹ̀ ní orísun gbogbo Yorùbá táwọn kan bá kọ̀ dé bóyá ẹnìkan ṣe ìfagbó tán àbí ó ṣe mu ọtí yó kó wá fẹ́ máa pàtàn wọ́n fẹ́ máa yí tàn padà ìyẹn ò túmọ̀ sí pé àwa tí tá àfagbó a máa gbàgbé ìtàn tó wà nílẹ̀ ìtàn tó wà nílẹ̀ pé orísun ilẹ̀ Yorùbá ó ní lóòótọ́ gbogbo ọmọ tí bàbá bí ọmọ gbogbo ọmọ náà lè máa fún láṣẹ nígbéyà mo fún ẹ láṣẹ lọ ṣe báyìí ṣùgbọ́n agbára ńkọ́ ọwọ́ bàbá ló wà agbára láti fúnyàn ẹni tó bá lágbára kò lè fúnyàn láṣẹ ṣùgbọ́n nígbà tí orísun ti fún wíyá ìwọ máa lọ báyìí lọ máa torí pé ẹ̀ṣá lè máa jọba sínú ilé kan náà ilẹ̀ dẹ̀ pọ̀ ń tà lọ báyìí Aláàfin ìwọ lọ báyìí Olúwo ìwọ lọ báyìí Aláké ìwọ lọ báyìí gbogbo àwọn adé mi dẹ̀rẹ̀ adé ọmọ ni kì í ṣe adé bẹ́ẹ̀ ni kì í ṣe adé pé bàbá mi ló bí mi bàbá yẹn ló bí mi directly adé yẹn là ń lò ó lójú adé sẹ́ pé direct adé náà jẹ́ pé ni wọ́n ń lò ṣùgbọ́n pẹ̀lú yẹn náà ó yẹ kí gbogbo yẹn òun mí ìgbé ká máa wà fi orí fún olórí àìdẹ̀ fi àgbà fún ẹnìkan òun náà ni ò jẹ́ kí ayé gún àìfàgbà fún Ọọ̀ni of Ifẹ̀ òun ni ò jẹ́ kílẹ̀ Yorùbá gún lẹ́nìí pàápàá jùlọ ẹgbẹ́ nìkan tún dé kò tiẹ̀ tí lọ́dún méjì lórí oyè ẹ tún ti ń ṣe gàràgàrà máa já sí gbogbo yẹn kò nítumọ̀ èèyàn máa tiẹ̀ tún kọ́ṣẹ́ wàá wo ẹni yẹn pé wọ́n ti lọ́dún mẹ́wàá jẹ́ máa wo bó tẹ̀ ṣe ń ṣe fàmí mọ́ra jàre jẹ́ kájọ máa ṣe náà ìyá sọ pé ilé tó fẹ́ lọ má lọ bẹ̀ o tó bá dẹ̀ ti wá kọ́ṣẹ́ ọdún mẹ́wàá ọdún mélòó mọ̀ pé ọdún mẹ́wàá kó kọ́ṣẹ́ ọdún mẹ́wàá lára ẹ̀ bẹ́ẹ̀ òun kò yẹ ẹsẹ̀ nǹkan tó mọ̀ lọ́dún mẹ́wàá yẹn èmi náà ti mọ̀ kò ṣe àbẹ̀rẹ̀ sí máa lò nǹkan bẹ̀rẹ̀ sí wọ́n tẹ̀lé bàṣà ibi tó wá fọ́nì sí Sunday Igboho tó jẹ́ ọmọ Ọ̀yọ́ lọ́ndà ó fẹ́ dẹ́ under Aláàfin tẹ́bá wo jurisdiction under Aláàfin ni Igboho wà níbẹ̀ ìyẹn ò bá Aláàfin jókòó ó sọdá sí Orísun ní Ọ̀ṣun ọ̀dọ̀ Ọ̀ọ̀ni Gani Adams
Aláàfin àná ló sọ di torí pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò Aláàfin prerogative Aláàfin ni bí ẹgbẹ́ ká máa pàtàn burúkú Ajagungbálẹ̀ tàbí defender wípé bí Balógun ok tógun bá ti dé òye àlọ́ bá dígun ṣùgbọ́n àwọn àṣẹ yẹn ò sí ń sìn mọ́ ṣé Aláàfin lè sọ fún ààrẹ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ó yá bọ́ta ló máa dígun. Wọ́n sọ lẹ́nu ọjọ́ mẹ́ta kan ìbọn wà rí ìgbésẹ̀ kankan. Aláàfin sọ ṣùgbọ́n kọ́kọ́ oníṣẹ́ fún irinṣẹ́ òun náà kò ṣé òun níjọba ni certificate tó wà lọ́wọ́ Aláàfin ṣèbí gómìnà Ṣèyí Mákindé ló fún ṣé certificate Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé president Nàìjíríà ló fún ni àbí gómìnà state ló fún no kì í ṣe gómìnà state náà kì í ṣe gómìnà Ọ̀ṣun pàápàá ọwọ́ Aláàfin bàbá Yèyé Adéyẹmí tó wàjà ọwọ́ wọn ló ti gbà kó wá sọ pé ọlọ́pàá akáǹkọ̀fù sí sọmọ náà lẹ́sẹ̀ àtọwọ́ gbogbo yìí náà máa gbàgbé gbogbo yìí ni ṣùgbọ́n mo láìkí Gani Adams fún ó ń fi experience wọn pé ìrírí òun làgbà gbogbo nǹkan téèyàn bá ti mọ nǹkan tó ṣẹlẹ̀ sáwọn kan lánàá tó wọ́n bá fi ń wùwà tí má dàgbé pèsè ìtàn máa ra ẹ mú ò ní ṣe mímọ́ tó pé àwọn ìgbésẹ̀ ẹ̀kọ́ lẹ́tà sí ọlọ́pàá ẹ̀kọ́ lẹ́tà sí àwọn gómìnà nǹkan tó ń ṣe nìyẹn àwọn yẹn dẹ̀rẹ̀ ní constitution ìyẹn ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ló gbà láàyè láti sọ pé nǹkan báyìí la fẹ́ ṣe ó dẹ̀ ti kọ́ lẹ́tà sí wọn ó dẹ̀ lóhùn ò gbọ́ látẹnu wọn tó bá ti gbọ́ látẹnu wọn fẹ́ lọ gbígbésẹ̀ á dàbí ọ̀rọ̀ pé ẹni tá a fẹ́ sun jẹ tó wá lọ ń fepo para ṣé gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ sí nígbà tí Gani Adams jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé gbogbo gómìnà ló nífẹ̀ẹ́ sí ṣé ògbọ́n nínú wọn dùn sí so gbogbo yẹn náà òun náà mọ̀ pé nígbà tí nínú àṣẹlẹ̀ torí pé ẹni tó jẹ́ lánàá ìyẹn ni bàbá wa MKO Abiola àwọn ló jẹ́ gbẹ̀yìn kò sí gómìnà náà ní gbogbo Nàìjíríà tí ò sí níbi tó ń ṣe sẹ́rímọ́nì yẹn whereas ọ̀rọ̀ yẹn dẹ̀ ó délé ẹjọ́ o wọn fẹ́ kàn jẹ oyè yẹn lọ́lọ́ sí court cases ọ̀pọ̀lọpọ̀ bàbá Fẹ́ Babalọ́lá àwọn ló nullify case yẹn tó fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò pẹ̀lú ẹ̀ náà ṣé wọ́n rí lónìí ó wá fẹ́ máa dàbí ègún pé lẹ́yìn tí bàbá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ló bọ́ sí incarceration tí wọ́n tì wọ́n mọ́lé fún bí ọdún 4 so tẹ́lẹ̀ iná balẹ̀ ẹni tí ò bá mọ bí téèyàn ti ń bọ̀ tí ò bá mọ tóun ti ń bọ̀ kò lè mọ ibi tó ń lọ. ṣọ́mọ ẹgbẹ́ OPC nìyí ni. mi ì ṣe ọmọ OPC. ẹ tẹ̀síwájú. bọ́ ọmọ Yorùbá ni mí ọmọ Oòduà ni mí bọ́ mi kì í ṣe ọmọ OPC mi ì ṣe ọmọ ẹgbẹ́ OPC but Ààrẹ Ọ̀nà Kakanfò sí ó mọ ibi tí ìtàn ti ń bọ̀ ó mọ̀ pé kíní kó má lọ dàbí ègún tó bá tẹ̀ jẹ́ pé ègún ni kó má lọ continue kó má tẹ̀síwájú lórí tóun bá lọ gbégbèsè tí ò yọ tí ìjọba tí àwọn mọ́ga lọ ó wọ galo náà nìyẹn. ṣàwa lè sọ pé eléyìí tí olóyè Sunday Igboho ṣe ìjọba ò fọwọ́ sí rárá. nínú ìwé òfin o kò sí ìjọba ń bẹ̀ jẹ́ nínú wẹ́dà pàṣẹ ni àbí ọ̀hún tó yẹ kó mú lẹ́tà wá pé kó fi lẹ́tà wá pé ìjọba lọ́wọ́ sí náà kò ìjọba ò lè ṣí kí nìdí torí pé kí ni tó bá ṣe ń bí ó ní implication àwọn ilẹ̀ Haúsá àwọn kan náà ti wà tẹ́ pé wọ́n fẹ́ gbégbèsè the same thing tó lè gbé àmọ́ nǹkan tó máa jẹ́ àbájáde ẹ̀ ṣebí ìjọ kan làwọn kan náà bẹ̀rẹ̀ Boko Haram bí erépa náà ń ṣe ìjọba ọ̀kà wọn sí ló ṣàwọn ilé pàtó yá tí wọ́n rí pọ́ gbé ìbọn díẹ̀ báyìí ayé Ọbásanjọ́ ló bẹ̀rẹ̀ o Boko Haram àsìkò Ọbásanjọ́ ló bẹ̀rẹ̀ ọmọ wọn àtàkì wọn pa ogun lẹ́sẹ̀kẹsẹ̀ but nígbà tó di orí Jonathan àwọn tí ilẹ̀ Haúsá wọ́n tọwọ́ òṣèlú bọ̀ gbé lálé àwọn ọmọ wọn ni ẹni kan gbọ́dọ̀ ṣe tí ló fi di pé ìyẹn ò lè pa wọn tó bá pa wọn òṣèlú máa dà wá lálẹ́ ṣùgbọ́n nísìn tí wọ́n bá lọ sọ pé wọ́n fún Sunday Igboho ní àṣẹ ìyẹn ló jẹ́ pé ẹni tó lè fún láṣẹ tó bá lókè pé tí ò ní òṣèlú dẹ̀ tí wá wọnú ẹ̀ ẹni tó lè fún láṣẹ tí ò ní sí ẹjọ́ ẹwẹ́ òun ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ò ní sí ẹjọ́ ẹwẹ́ ṣùgbọ́n òṣèlú tí wá wọnú ẹ̀ òṣèlú tó wọnú ẹ̀ ni pé òun kò ṣe ti gómìnà gómìnà ọmọ ibi tí ó ń ṣe sí.
tó túmọ̀ sí pé nǹkan tí olóyè Sunday Igboho ṣe báyìí pẹ̀lú àwọn àlàyé tẹ́ ẹ̀ ń sọ látàárọ̀ ó túmọ̀ sí pé kì í ṣe ohun tó tọ̀nà lábẹ́ òfin. lábẹ́ òfin àbí kò tọ̀nà. ṣùgbọ́n ẹ gbóríyìn fún nígbà tá a bèrè tó. ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo sọ nílẹ̀ kan pé nígbà míì wọ́n máa ń pè nǹkan kan ní self defence ibi tí ó ti fẹ́ nítumọ̀ nìyẹn pé àwọn ẹni wá kó ogun bá mi mo gbèjà ara mi. ṣé òun kò ń lè nítumọ̀ lẹ́yìn òfin. mo dẹ̀ gbèjà ara mi dẹ̀ rèé nínú gbèjà ara mi ẹnìyàn ò gbọ́dọ̀ kú o mo lè kán ẹsẹ̀ ẹ̀ kó má bàa lọ ká gbófinró kan wá kán wá gbé lọ ṣùgbọ́n mo pa ẹ sọ pé kò lọ níbàámu pẹ̀lú òfin ṣùgbọ́n àwọn ọlọ́pàá àwọn elétò ààbò tẹ̀lé olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tí ò bá lọ pẹ̀lú òfin ṣó yẹ káwọn èèyàn tẹ̀lé wọn. jẹ́ kí n sọ fún yín àwọn torí mi sọ pé òṣèlú ti wà nù ẹ̀ ordinarily tí ò bá sọ pé tó bá ti gbọ́ ọ̀rọ̀ pé òṣèlú wà nù ẹ̀ because tẹ́ bá wo body language president wa ó tilt towards Sunday Igboho ṣùgbọ́n president ò ní courage láti sọ pé yá mo fún ẹ láṣẹ torí pé nǹkan tó máa dálẹ̀ lókè ọ̀yà àwọn náà sọ pé yẹ́sàn ṣe bá ti fẹ́ràn yẹn láṣẹ wọ́n ló má dẹ̀ kàn ba nǹkan jẹ́ lọ́hùn yẹn ìyẹn ni president ṣe wò pé ok ó lè má sọ ṣùgbọ́n káwọn tó wà ní sòsí àwọn ẹ̀yin ó yá ẹ lọ fún bàbá yẹn support ẹ tẹ̀lé ẹ̀wẹ̀ monitor ẹ̀ that's be monitoring kìíní kó lè legalize nǹkan tó ń ṣe ń bẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé president ló sọ pé kó lọ ṣe torí pé kíní yẹn máa Nigeria secular state ni nǹkan tẹ́ ẹ bá so fíìmù ààrẹ tó bá so ń sìn gbìm ìtumọ̀ tó máa fún ní region kọ̀ọ̀kan ó máa yàtọ̀ síra wọn wọ́n lè ní nítorí pé ó jọmọ Yorùbá ló wá ya sópa wọn bí kí ni ọ̀nìkan kí ló tó lọ só lọ́dọ̀ tí wọ́n lọ́hùn kí ni ọ̀nìkan nígbà tó jẹ léyìn sìn àwọn ọmọ Ìgbò a máa sọ fún yín pé ṣèbá àwọn náà ti kó míwàá ẹ pé kí ni tí Sunday Igboho kó jọ ẹ̀ Asari Dokubo ó ní the same similar team security network in fact àwọn náà ń gbébọn bíi ti tàwọn ilé wọn ò fún wọn lápúrúvà torí pé yẹn náà ti fọkọ tó sọ̀rọ̀ sọ́kùtọ̀ pé òun náwó òun ṣe mílíọ̀nù kan nígbà election but láì mọ̀ pé ó sọ̀rọ̀ kọjá yìí ẹ̀mí ọ̀rẹ́ òwò ọ̀dọ̀ ẹ̀ ó kàn mójú sí mójú bẹ̀ tó bá ọkọ̀ òwò yẹn ni níjọ́ tó bá sọ pé ọ̀pá nǹkan báyìí Asari Dokubo ti lọ tó bá try ẹ̀ ẹ máa rí àbí tí ìbára tí wọ́n lè yàn rí o lórí tẹlifíṣàn gbẹ́mí wọ́n á ṣe fídíò wọ́n lé wọn náà ham kìnnìkan nìkan ṣùgbọ́n kí ni wọ́n káàkiri Tom Polo òun náà ní tiẹ̀ but ìyẹn òun jẹ́ àǹfààní àwọn leader ní south wọ́n wá fi gbé security pipelines tó ń gbé crude oil lọ wọ́n wá gbélé lọ́wọ́ ó dẹ̀ ń jẹ billions ìyẹn náà ni Asari Dokubo pẹ̀lú àwọn tó ti kọ́ ń ṣe ń gbà yẹn but òun misbehave ọmọ sẹ́gbẹ̀ so Tom Polo ń sì ló ń jẹ́ the same ó similar mọ́ ti Sunday Igboho náà. èwo wá ní ti Sunday Igboho ń jẹ báyìí. títò òṣèlú lòun jẹ kò gba contract but Tom Polo yẹn gba contract directly from federal government pé máa bá wa ṣọ́ pipeline tó ń gbé crude oil tó ń gbé lọ tá a fẹ́ export yẹn jáde so ó dẹ̀ ń gbowó ẹ̀ eléyìí kò sí contract láàrin òun àtijọba so nǹkan tóun ṣe ń sin gbòkè. báwo ni wọ́n á ń jẹ òṣèlú nígbà tí ò sí contract. ó ní bólóṣèlú ṣe ń jẹun wọn. báwo náà ṣe ń jẹun wọn. apá èèyàn má bínú o la máa ní kóbìnrin kọ̀dí síná nígbà tá a mọ̀ pé ibẹ̀ náà ibi tó ń gbà bímọ nìyẹn apá èèyàn ló wà ní àmọ́ bó ṣe ń jẹun irọ́ o ọ̀rọ̀ olóṣèlú ó wà complex ìyẹn mo sọ pé tó bá pé Sunday Igboho àti gómìnà tó máa jọ wà ní the same political party kí Sunday Igboho sọ pé lẹ́nìí APM bẹ́ẹ̀ ṣe ń sìn ọ̀dọ̀ Ṣèyí Mákindé èyí ìlú mẹ́ga púrúbà òṣèlú ni ìyẹn ọ̀dẹ̀ túmọ̀ sí pé nǹkan tó tọ́ ṣùgbọ́n lónìí APC ní Sunday Igboho ń ṣe ó dẹ̀ ti bọ́ta gba pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu lòun máa ṣe òun dẹ̀ ló máa support Ṣèyí Mákindé ìyẹn dẹ̀ ló òun náà fẹ́ di ààrẹ ẹ wá ní kí n fún ẹni tí ẹ pé wọ́n lè lò kó fà mí lẹ́sẹ̀ kí n fún lóúnjẹ kó wá lágbára láti fà mí lẹ́sẹ̀ kó dì mí mú irọ́ ẹ lọ àrà tó ń dá pẹ̀lú Oríyọmí Hamzat ó ṣe lú very complex so
òun ní nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn òun ló fi dà pé ẹ̀ ń rí NCDC ẹ̀ ń rí ọlọ́pàá pẹ̀lú Sunday Igboho tọ́jọ́ ń ṣe operation yẹn torí pé àwọn yẹn náà ti ń ṣiṣẹ́ yẹn tẹ́lẹ̀ kì í ṣe pé wọ́n ṣiṣẹ́ wọ́n ti wà ní lẹ́nu iṣẹ́ yẹn wọ́n ti ń ṣe ṣùgbọ́n àwọn náà ó dùn mọ́ wọn pé ẹni tó ní gbẹ̀tugbẹ̀tu ẹni tó ní àwọn oògùn àbáláyé káwọn kó jọ rìn tọ́mátẹ̀ máa fẹ́ yìnbọn pa wọn táwọn bá ti lọ sẹ́yìn ilé àfaragbá so kí ni ó wà complex yìí ò túmọ̀ sí pé wọ́n fún láṣẹ irọ́ kò lè dá arrest èèyàn kan kó bọ́ta kó lé ẹni bẹ́ẹ̀ ni mo arrest tó bá try ẹ̀ ó ti kọjá yìí ẹ̀ sórí ó máa ń dọ̀ àfọlọ́pàá ni pé ẹni tá a mú ẹ̀yìn ní kẹlẹ́ gbé bọ́ta àwọn la arrest ṣùgbọ́n òun máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi pé ìlú mi ni mi lè jẹ́ kó wá báyìí báyìí jẹ́ la ṣe jáde so kí ni ó wà complex gan. ní kúkúrú nínú àwọn àlàyé tẹ́ tí ń ṣe bọ̀ látàárọ̀ ń túmọ̀ sí pé a nílò àtìlẹ́yìn òkèèrè bóyá ìjọba Trump àti Trump láti wá bá wa gbódẹ́kun gbogbo ètò ààbò tó mẹ́rin nítorí pé òṣèlú ti pọ̀ nínú ẹ̀ gẹ́gẹ́ bí bàbá Adébóyè náà ṣe sọ ẹ ṣeun ẹ kí àwọn èèyàn ká máa ṣe lọ lórí ètò torí àsìkò yìí. mo kí ẹ̀yin wa ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ má bẹ̀rù Nàìjíríà náà làwọn wà àwa ń jáde lọ à ń bọ̀ nílé padà ni o ẹ má bẹ̀rù Nàìjíríà mi ìlú lọ ìjọ ẹ má bọ̀ nílé tá a bá jọ wà nílé tí gbogbo àjọ ń mójútó lètò ààbò yẹn á pọ̀ then ọrọ̀ ajé wa lọ sókè dáadáa sí gẹ́gẹ́ bí ààrẹ dẹ̀rẹ̀ tẹ̀gàn ní ẹ ó ń gbìyànjú ṣùgbọ́n omi yẹn ó pọ̀ jọ kà lọ bóyá a máa lọ fi fúláwà a máa lọ fi sí ọkà yẹn pẹ̀lú ẹ̀mọ́ra wọn ni kó lè fi tíìkì àbí kán ṣàwà tíìkì náà kó fi tíìkì òun ni wàhálà tó wà nílẹ̀ ṣùgbọ́n a nílò Donald Trump wàá ràn wá lọ́wọ́ lórí ètò ààbò Nàìjíríà Ọlọ́run á dẹ̀ ṣaláàbò lórí wa ẹ ṣé mo dúpẹ́. àmín tó ẹ ṣeun Honourable Barrister Yomi Solanke JP ọ̀rọ̀ rí òwò ẹ̀yìn èèyàn wa kí lè rú tiyín ẹ já mọ́ ní comment section ojú òpó ìfi èrò ẹni hàn sí kẹ́sì tún lè máa bá wa pín fídíò yẹn ó ṣe pàtàkì ẹ máa bá wa pín fáwọn ẹlòmíín lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ. ẹ káàárọ̀ o ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tí gbogbo yín bá wà o lórí ètò bẹ̀m̀bẹ̀yẹkẹ èmi Adébóyè ọmọ Adégbénró tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Bóyè Gbénró tí ìnagijẹ mi ń jẹ́ Bàbá BG wípé orin tuntun wa kan ṣẹ̀ jáde báyìí ìkan ń jẹ́ àṣà èkejì ń jẹ́ Afrobeat on Broadway kí ẹ bá wa lọ sí orí ayélujára gbogbo àwọn platforms tí wọ́n ń gbé orin jáde bíi Spotify àti Apple Music kẹ́ ẹ download kẹ́ ẹ share kẹ́ ẹ ṣe àpínká fún àwọn ọ̀rẹ́ ará ojúlùmọ̀ ẹ ṣé mo dúpẹ́ o èmi ọmọ yín rèé o Adébóyè Adégbénró Bàbá BG àṣà ó fẹ́ gbọ́ ọmọdìyẹ fò lórin tí a gbé wá fún yín. àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ fò àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ fò àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ. ẹ ṣé mo dúpẹ́ o. ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbájọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní Nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀ jẹ̀díjẹ̀dí nǹkan oṣù tó ń ṣe ségesège ìtọ̀ ṣúgà àrùn kòkòrò lóríṣiríṣi ọgbẹ́ ẹnu kí ẹnu ó máa rùn lóòrèkóòrè àtọ̀ tí ò lè dánmọ́ ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi wọ́n tún ń ṣe ohun mímu mọ́dùnjọ́ herbal drinks mọ́dùnjọ́ coffee drinks mọ́dùnjọ́ big boys gbogbo ẹ̀ fún ìtọ́jú ni ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tó jẹ́ alágbàtà pàbàmbarì ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore àdírẹ́sì àti nọ́mbà lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. Bẹ̀m̀bẹ̀yẹkẹ TV ẹ máa wò ó ẹ máa bá wa wo Bẹ̀m̀bẹ̀yẹkẹ TV tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ lọ subscribe sí Bẹ̀m̀bẹ̀yẹkẹ TV ìyẹn lórí
YouTube. Bembeyeke TV. Ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún òye, ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá. Ẹ wo, ó ní olèmi náà máa ń wo. Àbí kẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bembeyeke Comedy. Ẹ wò ẹ̀yin mi láwo ń gbé bá subscribe síbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wo. God bless you. Bembeyeke TV ẹ máa wò ó.